ìgbà yìí àkókò dúró ẹnìkan ò máa mọ̀ o. Ayé ń yí biribiri ó ń lọ, ìgbà yìí àkókò dúró, ojú àwa ò ní ríbi nílẹ̀ yìí lágbára lọ́wọ́ Elédùmarè. Mo kí yín ní gúúsù, mo kí yín láríwá, mo kí yín nílà tó ń ti wọ̀ oòrùn, mo kí yín káàkiri àgbáńlá ayé ibi tẹ́ ẹ ti ń wò wá. Ẹ̀yin tó yẹ pé ẹ kàn láǹfààní láti máa wò wá ni, ẹ láǹfààní àti gbọ́ wa. Gbogbo ibikíbi tẹ́ ẹ bá wà, ẹ̀yin ti diaspora, gbogbo ibikíbi tẹ́ ẹ bá wà, àkókò kákòókò tẹ́ ẹ bá wà ńbẹ̀ ni mo fi ń kí yín pé ẹ kú dédé àsìkò yìí lágbára lọ́wọ́ Elédùmarè ipa ò ní pín wá. Ní mórí ibùsùn ẹnu ẹ̀ wá ní ṣàwúre lẹ́yìn gbèsè, ní jẹni tí wọ́n ń wá, wọn ò ní jí yín gbé, wọn ò ní jẹ́mi náà gbé lágbára lọ́wọ́ Elédùmarè. Ojú tẹ́ ẹ fi ń wò mí ò ní dànáwó sí. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa, ẹ káalẹ́ nílùú Ẹ̀gbá Mọ́líṣàbí agbòǹgbò àkàlà. Gbogbo ẹ̀yin ọmọ arídìí ògbólójú ogun, ọmọ àròyìn ogun bàrà fàgbẹ̀ màkálẹ̀, ẹ káalẹ́ lórílẹ̀‐èdè mi Nàìjíríà. Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ wa. Gbogbo ẹ̀yin tí ẹ wà lójú òpó ẹ̀rọ aníyìkáyé Facebook, mo kí yín pé ẹ kú dédé ìwòyí lágbára lọ́wọ́ Elédùmarè. Ojú wa ò ní ríbi, torí pé ojú àṣà ìríbi tàwòdì rọrùn, ojú wa ò ní ríbi. Iléeṣẹ́ Splash FM la wà, tá a ti ń dàbí ẹ̀dùn tá a ń rọ̀ bí òwe. Splash 106.7 FM nílùú Abẹ́òkúta. Má dojú tì mí ńlá létéńté sí bóṣùpá tí ń létéńté jọba lóde ọ̀run. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ń kàn sí mi lójú òpó ẹ̀rọ aníyìkáyé Facebook, ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Gbogbo ẹ̀yin èèyàn má jẹ́ èèyàn ó tẹ́tẹ́ pé ẹ ń fàdúrà ràn wá lọ́wọ́. Mo sọ fún yín pé mo láàfáà. Àwọn nǹkan kan wà tẹ́mi máa ń mú yangàn. Mo láàfáà, mo ní babaláwo, mo sì ní páìtọ̀. Mo láàfáà tó mọ Kùránì dáadáa tí ń fàdúrà ràn mí lọ́wọ́. Àfáà mi Adéojú Ọlápé, agbára Ọlọ́run ipa ò ní pín yín, òkèlè ẹ̀ máa lọ. Pastor Shodiya Paul Ọlámídé, páìtọ̀ mi ni, wọ́n máa ń fi àdúrà ràn mí lọ́wọ́ dáadáa. Ọmọ Reverend ni mí, Reverend Tanígbọ́lá, àwọn náà máa ń fi àdúrà ràn mí lọ́wọ́ dáadáa. Reverend Ògúnṣọlá, àwọn náà máa ń fi àdúrà ràn mí lọ́wọ́ dáadáa. Lágbára lọ́wọ́ Elédùmarè ipa ò ní pín. Mo láwọn olúwo jankan-jankan. Èmi fúnra mi, èmi ọmọ gbogbo ayé, ọmọ mẹ́ta lọ́kan. Olúwo onífádé àmọ̀lé Ògúndélé Odùbọ̀nà onífá Ẹ̀gbá, araba gbámúgbámú bàbá olóyè tuntun tí wọ́n jẹ́ araba òkè ọ̀nà Ẹ̀gbá. Olúwo mi ni, àwọn náà máa ń fàdúrà ràn mí lọ́wọ́ gan-an o. Wọ́n èé fọ̀rọ̀ yèyé gbàgede àṣà ṣeré o. Olúwo fún gbogbo ìpínlẹ̀ Ògùn, Arẹ́gbẹ́ṣọlá anípúpọ̀ fábàálẹ̀ kéńtà. Bàbá yìí náà kì í fi ọ̀rọ̀ gbàgede àṣà, a ní yèyé gbàgede, ayé ò ṣe é dúró wò tẹ̀tẹ̀rẹ̀. Gbogbo yín lágbára lọ́wọ́ Elédùmarè ipa ò ní pín. Ẹgbẹ́ mi tẹ́ ẹ ní sílé ò ní yànkú láṣẹ Èdùmarè. Yèyé gbàgede àṣà Mojísọ́lá Àjàyí ló kọ mi. Àríkẹ́ ọmọ àfìjà sínú pètè ẹ̀rín afẹ́bi sínú kò ń jẹ ahun. Èmi lọmọ bó ló ń jẹ bá rí mi tó rojú máa sì fà ìjẹtẹ́ ẹ lọ́rùn torí tí mo kápá ọ̀kánjú àmì ni. Àríkẹ́ ọmọ ajọ́mọ́ níwòrán mo tún ti létí ń bọ̀ sórí àpèrè ètò. Tapá titan ìrúwà òjòkó agbẹdúdú orí òkèlè àkùkọ gàgàrà kì í kọlé ìrúwà. Lánìí Victor kí ló dé ṣé ò ló kì ní bá ti ń korí kì mí báyìí ó sì máa fẹjú mọ́ mi. Ìbàràpá ni mí, ó máa fi bàràpílẹ̀ ọ̀rọ̀. Tapá titan ìrúwà òjòkó agbẹdúdú orí òkèlè àkùkọ gàgàrà yìí kọlé ìrúwà. Agbe ló máa ń dájà tiwa. Mo ní kẹ́ ẹ mú kàlẹ̀ towó, ẹ mú kàlẹ̀ tọmọ, ẹ̀bá múta ẹ̀kú tí í ṣe báàlẹ̀ ọ̀rọ̀ káwá ṣe kí ni kájọ gbéra wa rìnrìn àjò tó lágbára lálẹ́. Ẹ̀yin náà ti mọ̀ páwa èmọ́mù lòmù bí alátìǹgà. Lórí ètò yìí, ọ̀rọ̀ tó bá dá wa lójú kì í kọsẹ̀ létè. Gbogbo ẹ̀yin tí ẹ ti wà lójú òpó ẹ̀rọ aníyìkáyé Facebook, ẹ káàbọ̀ síbẹ̀. Ajíbádé Tìámíyù Adémat, Bọ́lá ti tó àmọ̀ pé Waheed Oníyìídé Lékan, gbogbo yín pátá ni mo kí o. Emmanuel Adémọ́lá Pastor. Haji White Abdulrasaq, gbogbo ẹ̀yin tí ẹ ti ń wà lórí ìkànnì ojú òpó ẹ̀rọ ìbánidọ́rẹ̀ẹ́ Facebook yẹn, ẹ máa bá wa pín
ẹ share ẹ̀ Kàbírù Ìṣóyọyè ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ti ń kàn sí wa ń bẹ̀ bá wa pín bá wa share ẹ jẹ́ ó kálé kókó kó dọ́dọ̀ àwọn ọ̀tọ̀ òkùlù kó dọ́dọ̀ àwọn amòòkùnṣìkà náà bóyá àwọn ajẹ́jáwọ́ ìkà torí pé ètò Ibi Ayé ń lọ ń kìlọ̀ ìwà ìbàjẹ́ ó ń tú àṣírí àwọn aṣebi wípé kí wọ́n sinmi ibi ṣíṣe ó láyà òṣèkà bá rántí ikú gáà ó ṣòótọ́ nítorí pé ọjọ́ kan bẹ o tí náà ó dilẹ̀ lẹ́yìn àsunṣujẹ àkùkọ ó kọ lẹ́yìn ọmọkùnrin yóò kọ lẹ́yìn ọmọbìnrin gan pàápàá kì í ṣe ọmọkùnrin nìkan ọjọ́ kan lákìlẹ̀ ayé kó dìgbà ó ṣe ntí àwọn èèyàn bá ń sọ nípa wa tápá agbélé ayé ṣe làwọn áńgẹ́lì ó máa kọ́lẹ̀ lọ́run torí ẹ̀ ló ṣe dáa ká gbélé ayé ṣe rere ètò Ibi Ayé ń lọ ó wà fún ìtanilólobó ká pàkíyèsí wa sí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ àní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sáwọn kan ìrírí àwọn kan tó di ìṣẹ̀lẹ̀ là ń mú wá lórí ètò yìí ká lè bá àkíyèsí ara pánsá òfura pánsá jáná àjà òfura àjájí ó ń létí òfura olè ní òkò lọ ìrírí àwọn kan tó ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sáwọn kan tó di ìrírí ọ̀rọ̀ ọlọ́rọ̀ náà ní ká máa ṣàríkọ́gbọ́n a gbọ́dọ̀ fọ̀rọ̀ ara wa ṣàríkọ́gbọ́n tá a bá ti mú wá fún ìtanilólobó mo máa ń sọ fún wa ní gbogbo ìgbà pé kò sí fún ìdẹ́rùbà kò sí fún ìkáyàsókè Ọláyínká Ọlánrewájú Ayọ̀bámi ẹ káàbọ̀ sórí ètò yìí gbogbo ẹ̀yin tẹ́ ti wà ń bẹ̀ lórí Facebook ẹ bá wa pín ẹ share ẹ jẹ́ ó kálé kókókó ẹ jẹ́ káwọn èèyàn rí gbọ́ ẹ jẹ́ kí wọ́n ó dà mọ̀ nítorí pé nílé iṣẹ́ Splash FM àwọn ètò tó dáa ló ń jáde ń bẹ̀ bẹ́ẹ̀ ni mò ń bọ̀ ẹ jẹ́ ń dókè lọ́mọ. Láti múra ìjà kí n gbé bọ́n dání ìbá ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pógun láyé àníkálẹ̀mí náà mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pógun láyé ni nígbà mò ń bọ̀ nílé ayé ǹbá wá ọkọ̀ ǹbá wá àdá ǹbá wá àké ǹbá wá gbogbo ohun ìjà olóró kálù ó gbogbo ẹ̀ pátápátá ǹbá kó dání bọ̀ látàjùlé ọ̀run torí pé Ibi Ayé ń lọ èmi ò mọ̀ ayé yìí wá fẹ́lẹ́ gbá ó fẹ́ lè ya bá a bá gbọ́ kan lánàá tá a sọ pé eléyìí máa tún kàárù o tá a bá tún máa gbọ́ míì lónìí yóò tún kàǹkà yóò tún kà màmá Ọlọ́run ayọ̀ olúwa ṣe ìyẹn káàbọ̀ sójú òpó Facebook ẹ má bá a pín o Ọláyínká Ọlánrewájú Ayọ̀bámi Alhaji Taofeek Ọlábísí Tausfat ẹ bá a pín ẹ share rẹ̀ ẹ di ṣìára ẹ jẹ́ ó kálé kó kakò bẹ́ẹ̀ ṣe ń wò mí ketekete lójú òpó ẹ̀rọ àníyànkáyé Facebook ẹ má bá a pín àníkálẹ̀mí náà ti mọ̀ pógun láyé ní sẹ́ẹ̀ ǹbá má wà ní wíwá tí mo wá òun o ayé yìí gbẹ̀gẹ́ gan-an ayé tí ọmọ ń pa bàbá ń pa ọmọ ọkọ ń pa ìyàwó máa ń lépa ọkọ rẹ̀ kí ló dé kálẹ̀mí mọ̀ pójú ogun láyé ni àbí kí n sọ pé ǹbá má wà sórílẹ̀-èdè Nàìjíríà ṣé kò sí àwọn ayé ní ìlú èbó àwọn àfáà láwọn ayé wà lánìí Victor kò sáyé kò sí wàhálà ní India ó tún ní wàhálà wà ní India ibo ni ò wá sí wàhálà lágbàáyé ibo ni ò sí dààmú ó mà ṣe o. Ní ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn ni la gbọ́ ń pa àwọn àgbẹ̀ kan àwọn mẹ́rin ni o àwọn mẹ́rin tí àwọn amòòkùnṣìkà agbébọn tí wọ́n jí gbé ní agbègbè kan nílùú Ìsẹ́yìn nípínlẹ̀ Ọ̀yọ́ ṣe rántí wípé nínú àwọn mẹ́rin yẹn ẹnìkan ti dolóògbé wọ́n pa àwọn agbébọn yẹn pa àwọn agbésùmọ̀mí agbébọn wọ́n ti pa ẹnìkan nínú wọn àmọ́ àwọn mẹ́ta tó kù wọ́n ja àjàbọ́ o
wọ́n gba ìtúsílẹ̀ lẹ́yìn tí wọ́n ti san ẹgbẹ̀lẹ́mùkú owó 100 mílíọ̀nù náírà. Nǹkan bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn náà ló ṣẹlẹ̀, abẹ́ ti gbàgbé ní kárànra wa létí ò léèwọ̀. Wọ́n gbé àwọn àgbẹ̀ yìí nínú farm settlement kan ẹ̀rántí alága wọn fi léde, ó fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀, ó fìdí ìṣẹ̀lẹ̀ yẹn múlẹ̀ o ní àná ọjọ́ ajé Monday pé lẹ́yìn gbogbo ìgbìyànjú àti akitiyan wọ́n rí àwọn 3 tó kù gbà, wọ́n gba òmìnira wọn kúrò lákàtà àwọn ajínigbé ní àná ọjọ́ ajé Monday. Òun ni alága oko tí wọ́n ti jí wọn gbé ọ̀hún ló fi ìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀, ìyẹn Rasheed Adépọ̀jù ó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀. Àmọ́ gbogbo akitiyan wa àwa tẹ̀ fẹ́ àwa ó wù wá káwa kí wọ́n bá wa sọ̀rọ̀ lórí ètò yìí, a ti ń gbìyànjú àti pè wọ́n láti àná òun náà títí dòní yìí. Bàbá òun ṣáà ń yọ bọ́rọ̀ ni ó láyé le, wọn lè jí yín gbé. Ọ̀gbẹ́ni Rasheed Adépọ̀jù, ẹ ti rí àwọn mẹ́sẹ̀jì mi, ẹ ti rí ìpè mi. Afẹ́kẹ́ bá ọmọ Nàìjíríà sọ̀rọ̀ lórí ètò yìí báyé bá ti wà. Wọ́n ní wá wò ní òkọ̀kọ́ rí ìròyìn òsì táfojúbà, ẹ̀yin ni ó sì dùn lẹ́nu ẹ̀ ju àwa lọ. Àmọ́ ká dúpẹ́ ká kóró ká kọ́fà ká sì kó ń tàfà, torí pé oró ò ní gbéra rẹ̀ dọ́dọ̀ ẹranko, ọfà náà ò ní dira rẹ̀ lámúrèpẹ́ fọ̀n. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn tí wọ́n ṣe akitiyan bí wọ́n ṣe rí 100 mílíọ̀nù gbé kalẹ̀. Ó wá ní nǹkan kan tí ó ní fídíò, a ní fọ́nrán kan tí àjọ máa tí gbogbo ẹ lè wo àbí ẹ gbọ́ ni, ẹ jẹ́ kí gbogbo ọjọ́ fètì gbọ́. Irú nǹkan báyìí kí ló yẹ kíjọba ó ṣe? Ọláníyìn Victor, ọwọ́ rẹ̀ àmúlélẹ̀ o. Ẹgbẹ́ ọ̀gá kó wá sọ mi, mo fẹ́ sọ odò ilé ìṣó. Ó ń ṣe kí ni? Kidnapping ni wọ́n ṣe. Kidnapping ló ń ṣe. Níwọ̀n ya ìgbọ́lẹ̀ tí wọ́n ti sẹ́. Nínú ẹ̀sẹ̀. Ìsẹ́yìn. Alẹ́ gbé ní sẹ́yìn. Ẹ̀yin àmọ́ àyàn tó Yorùbá láti wọ́n gbé. Yorùbá. Yorùbá mélòó? Méjì. Èló lẹ́gbàá? 5 million. 5 million. Ok. Ìmọ̀lẹ́ tó ń ṣiṣẹ́ lẹ́yìn sẹ́yìn. Bódìjà. Alẹ́ gbé? Yorùbá. Èló lẹ́gbàá? 2 million. 2 million. Ó yà gbé ní tó ń ṣiṣẹ́. Ìyá ni mo sì fẹ́. Ìyá ni mo sì fẹ́. Ṣé ọ̀nà méjì nìkan náà lẹ́ ti ṣiṣẹ́? Ok. Ní owó ìgbọ́dẹ̀ lè ṣiṣẹ́ dà. Náà ni mo sọ kẹ́ kọ́sọ̀ mi mo fẹ́ odò ìyá yìí òun ilé náà ó ti mà níbi tí yìí náà wà ìbá wà. Odò ìyá yóò kú ní náà ó ti mà níbi ìbá wà. Ìyá sì ló mọ ibi tí ìbá wà. Ìyá sì ló mọ ibi tí ìbá wà. Ìyá sì ló yẹ kó wá láti ìkúlé ni. Wàlá òun náà ló ní ìbá gá ìbá mẹ́tàlá náà ló wà. Ìbá mẹ́ta ló wà lọ́wọ́. Mẹ́rin lọ́wọ́ rẹ̀ èso mi mo sọ ọ̀dọ̀ fún mo sọ mi. Àníṣe tó bá sọ̀rọ̀. Ọlọ́mọdé sọ. Ok, níbo ló ń kó bọ̀ sí? Ilé náà ni ó ní ó mà. Ilé? Ilé náà ló ti mà. Níbo ni ilé ẹ̀? Ṣé ilé á? Ìkó? Ìkó náà ni ilé lọ wà. Níbo lẹ́kọ̀ọ́? Mi ò máa níbi tí mo mọ̀ pàdé nù. Ó lágbára, ẹ̀yin náà ti gbọ́ àwọn èèyàn máa dájú gan o. Ọwọ́ àwọn ọlọ́pàá tẹ arákùnrin ọ̀daràn ẹyẹ tí mu sàn tí ẹ gbọ́ ohùn rẹ̀ yìí. Wọ́n ti dì ní pápá ìyáká, wọ́n fi máàmù gàárì, wọ́n kó sí i lọ́wọ́, kó sí i lẹ́sẹ̀, wọ́n dè mọ́rin. Bẹ́ẹ̀ ni àtàgò kẹ́yìn àparò, ohun ojú wa ń lójú rí. Bó bá ṣe wí pé bó bá ṣe pé wọ́n lè tiẹ̀ fún wa láàyè gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè ká tiẹ̀ máa ṣèdájọ́ Alfa Saheed, pé kán tiẹ̀ fún wa láàyè kí àwa aráàlú ká máa ṣèdájọ́ àwọn ẹni bí tí wọ́n mú yìí. Ó ń kà gbogbo àwọn tó ti jí gbé ní dákọ̀ òun o. Ó sọ iye tí wọ́n máa ń gbà 2 million 5 million ẹran mẹ́ẹ̀. Ó mà ṣe o.
kọ́kàn fáwọn aráàlú láǹfààní pé wọ́n bá ti mú wọn báyìí o ká pidán ọwọ́ wa fún wọn kò ní ìdè ká lù wọ́n àìmọye ohun táwọn bàbá wa ń ṣe láyé àtijọ́ kó má jàrá ayé mọ́ kó má jèrú ọ̀run mọ́ kóun náà ò bá ràdàràdà kú àmọ́ ọ̀rọ̀ ìjọba ò rí bẹ́ẹ̀ wọ́n ṣèwádìí bóyá ó kù síbì kan bóyá wọ́n jù báyìí lọ bóyá àwọn kan ló gbéṣẹ́ rán wọn. Mo máa ń gbóríyìn fún àwọn ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà tó pé wọ́n ń ṣiṣẹ́ takuntakun pàápàá jùlọ àwọn ti ìpínlẹ̀ Ògùn wa ń bí ọkọ̀ ọba àdá ọba ò ní ṣáyín lẹ́sẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ ọba dáadáa ni gbogbo ọlọ́pàá tó ń fi òtítọ́ ọnú ṣiṣẹ́ ìbọn ò ní gbàdíjò mọ́ yín lọ́wọ́ lágbára lọ́wọ́ Elédùmarè. Mo ní ká fura tá a bá ń rìn ká máa fura ṣé ẹ gbàgbé tàwọn ọ̀dọ́mọkùnrin yẹn níjẹ̀jọ́ ẹ bá ti ń rìn lójú pópó ẹ máa fura ẹ rìn tìkanra lọ́wọ́ yìí kí kálukú wà ní ojú lalákàn fi ṣọ̀rẹ́ torí pé ọ̀rọ̀ àwọn aráabí kò gbójúbọ̀rọ̀ o ó lágbára ìyẹn débẹ̀ ó dúró kí ló yẹ kí ìjọba ó ṣe fún ẹ̀yin aráalé bó bá tásìkò wọ́n ti méré léyìí mú o àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ jẹ́ ń gbóṣùbà fáwọn náà wọ́n ní yiniyini kẹ́ni lè ṣe míì àwọn kan ní àwọn ọlọ́pàá ò rárá o wọ́n ń ṣiṣẹ́ wọn kò sí iṣẹ́ tí ò ní kàńdá nínú ìrẹsì ebá àti rí kàńdá nínú ìrẹsì ti dókítà náà ló sọ̀rọ̀ ẹ̀dá panijayé kàńdá ń bẹ́nu ìrẹsì iṣẹ́ ọlọ́pàá iṣẹ́ tá à ń ṣe iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ tá à ń sọ̀rọ̀ yìí náà kàńdá ń bẹ́nu ìrẹsì rẹ̀ kò sí iṣẹ́ tí ò ní kàńdá àmọ́ láòkò tí àwọn agbófinró wa bá ṣiṣẹ́ wọn bí iṣẹ́ ẹ já gbóríyìn fún wọn wọ́n rí eléyìí mú ọwọ́ pálábá rẹ̀ ti ségi kò sì lè bọ́ bí sẹ́ríkì kan yọjú àrá ní ẹ má jẹ́ ń sọ nǹkan míì àwọn èèyàn dájú ọmọ kékeré pín ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá láǹfààní sításọ̀ọ̀sì mi ẹ rí wò dáadáa àwòrán tí ẹ gbọ́ yìí ẹ rí wò lọ́la dáadáa ó lágbára o àwọn èèyàn dájú gan o wọ́n á jiyàn gbé wọ́n á pàdánù bóyá kí n béèrè lọ́wọ́ wọn pé kí la tiẹ̀ ṣe gan kí la gbé ń gbà wọn ṣùgbọ́n mi ò ní lọ lórí ibẹ̀ yẹn nítorí pé Yorùbá nìkan kọ́ ni wọ́n ń jí gbé Yorùbá nìkan kọ́ ni wọ́n ń jí gbé bí wọ́n ṣe ń gbé Ìgbò ni wọ́n ń gbé Haúsá àmọ́ ìjọba tí ń bẹ lóde yìí wọ́n á ṣe ohun tó tọ́ mo gbàgbọ́ bẹ́ẹ̀ alóranka làwa fi ń sọ wípé ká máa tú àṣírí àwọn aṣebi lórí ètò Ibi Ayé ń Lọ a ní àwọn nǹkan míì náà tí a máa lò àmọ́ ẹ jẹ́ kí n sáré tayín lólobó nǹkan kan ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí ọ̀rọ̀ àwọn alọ́kólóhùn-kígbe fìríǹdì ọ̀kẹ́ wọ́n ti ní tẹ̀kníìkì kan ìkejì wọ́n ní tẹ̀kníìkì kan tí wọ́n tún ń lò báyìí wọ́n ń lò ó gbogbo àwọn fọ́nrán tẹ̀ ẹ bá wò ẹ láǹfààní láti bá a pàdé lórí status mi lọ́la gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ ò tí ì subscribe sí Yeye Gbàgede Àṣà TV lórí YouTube ẹ lọ bá wa subscribe sí ẹ máa rí mi wò ketekete Yeye Gbàgede Àṣà TV lórí YouTube ẹ subscribe ẹ like ẹ comment ẹ fèròǹgbà yín ránṣẹ́ tẹkíníìkì kan wà tí àwọn alọ́kólóhùn-kígbe tí wọ́n tún fi ń wọ inú ilé ẹlẹ́ẹ̀tì tilẹ̀kùn ẹ ti géètì ẹ ti gbogbo ẹ̀ ẹ já gbọ́ ilé yìí náà. ó yá dey go. What is your name? Toko Abdullahi. From where? From Abuja State. Abuja State. Okay. Where you come reach here? How you come do am? Do am as you do am. Do am as you do am. Do am as you do am. Wetin come happen? How you come enter?
ṣé ń gbọ́ duam àti duam gíláàsì ojú wíńdò ní ń gbá ní òkúta ló ń fọ́ yẹn o wọ́n tí o gíláàsì eléyìí kọjá ti mẹ̀kúnnù ó kọjá ti talikania ó sì fọ́. olè tó wọlé rèé o lóru lé ìdájí èní nílé kan tí ó wà ní àdúgbò wa ní Abayaga ní line 3 so bí ó ṣe wọlé ni aṣèré tí ó ṣe ń bọ̀ ibi tó ti gbókùtà tó fi bírèkì ilẹ̀kùn yẹn bó ṣe wọlé lẹ́ṣẹ̀rí tó fi òkúta fọ́ gíláàsì ó tún gé bọ́gláàrì. so tó ṣe ń wọlé òun la ṣe rí yìí o ilẹ̀kùn yẹn wà ní títì sílẹ̀ yẹn wíńdò yẹn come okay you will still come back o how you break this iron. It doesn't feel nice. How you break this iron? You use the stone to break the iron. Okay. So you now enter. Hey. Wetin you want? Wetin you dey carry there? Wetin you wan carry? Fan. Eh? Fan. Fan? And cotton. And cotton. Na only fan and cotton you come carry. Is this your father's house? Why you come? How you manage? No say nobody dey inside. Ìbéèrè. Eh? Where the big iron dey give? And I pass. I come see. Loud down. I come see bush. Okay. I no see say person dey. Okay, you see bush. I no see. So you see no person there. Okay. Okay. So I come follow night come. Nice. Around what time you enter this community? Like 10. By 10. Where you hide? Where you come hide? Inside this compound, you hide. Okay. How they come get you? As I enter, I come here people dey talk say things don enter. Okay. Na from there I come to try to escape. Okay. Okay. How many of you did? Now only you. Now only you come do this operation. How many one you don't do for this town, for this community? No. Ha, ó lágbára. Fìríǹdì ọ̀kẹ́ alọ kó ló ń kígbe kan nìyẹn o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá láǹfààní sí YouTube mi Yèyé Gbàgede Àṣà TV gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ẹ lọ rèé subscribe ẹ máa pàdé gbogbo àwọn fọ́nrán tẹ́ ń gbọ́ yìí ẹ máa rí wò kétékété ń bẹ̀ ẹ subscribe ẹ like ẹ watch ẹ. Mo ní àwọn nǹkan kan ti wà tí wọ́n tún ń ṣe ẹ rí fọ́nrán tí à ń wò yìí tí ẹ láǹfààní láti máa gbọ́ tí ẹ tẹ́ ẹ rí wò yìí window aluminium window tó wà ń bẹ̀ kì í ṣe olówó kékeré o kì í ṣe olówó pọ́ọ́kú kódà kì í ṣe ti mẹ̀kúnnù wọ́n ṣe dáadáa gíláàsì tó dáa ní tolówó ńlá ilé tá a sì ń sọ yìí ó ní burglary proof àwọn kan ti ń wò pé àbóyá kò sí burglary ńbẹ̀ bó ló ṣe wọlé ó ní burglary proof ṣùgbọ́n wọ́n ní òkúta kan ń bẹ kíní kan stone ni wọ́n ń pè ọmọkùnrin yẹn mú dání àláǹfààní láti na gbogbo ẹ̀ sáfẹ́fẹ́ tán ń bẹ lọ́wọ́ àwọn olè alọ́kó ló ń kígbe yìí tí wọ́n bá ti fi ṣe kẹ́kẹ́kẹ́ bí ẹ̀ẹ̀mejì gíláàsì ó sì gbọ̀n wẹ̀rẹ̀rẹ̀rẹ̀ sílẹ̀ ìjàmbá ṣolè onílé tají o ó tún ní bó ṣe fi lu burglary proof yẹn náà tí ó fi rí i gé ní déédéé ibi tí ó ti gba òun fúnra rẹ̀ àní ìtanilólobó lè tó eléyìí wà fún ẹ má tá bá ń sùn ẹ má jẹ́ àṣàsùn pé ènìrú àkókò yìí ẹ dákun olè ò ní kó wa lẹ́rù lọ ọjọ́ ń rebi àná òòrùn ń rebi àtiwọ̀ obìnrin ìbéèrè lórúkọ tá a pè ọjọ́ ẹ jẹ́ ká tún rìn báyìí ìṣẹ̀lẹ̀ kan ó tẹ̀ mí lọ́wọ́ bí mo ṣe ń bọ̀ níbi iṣẹ́ lọ́sàn-án yìí aago mi bá dún o wọn ò mọ́nítọ̀ wọn àmọ́ mo gbé kò sírú ẹni tó lè pè mí ò bá hide nọ́mbà n ó gbé torí lẹ́yìn sùn káàdì ó fò ní. mo gbé arábìnrin yìí ń fi ìtara sọ̀rọ̀ kí ló wí ẹ gbọ́ ilé ayé yìí kan pa o mo gbọ́ ọ tán ẹ̀rù bà mí ó rẹ̀ mí dẹ́ ibo la tún já sí báyìí ibo la tún já sí báyìí.
bẹ́ẹ̀ ni àìgbọ́kọ̀ ọkọ àìgbọ́kọ̀ àdá. Ẹ wò ó, a ní mo tún gbọ́ ilé nírọ̀lẹ́ lọ́sàn-án yìí, ó ṣe mí ní kàyéfì, ó dẹ́rù bà mí nítorí pé ibi ayé ń lọ èmi ò mọ̀. Ọmọkùnrin kan ń bẹ, ó lákìtìyàn, ó ń tọ́jú ìyàwó sì ń tọ́jú ọmọ, ó fàyà rẹ̀ ní ṣùlọ́kà, ó sì fẹ́ràn rẹ̀ débi tí èèyàn fẹ́ràn àyàdé o. Ṣáà lè mú yẹn délẹ̀ lálẹ́ yìí Victor, ọjọ́ yìí ń sáré, omi sì pọ̀ lámù. Ó fẹ́ràn aya ẹ̀ gan-an débi pé ńgbà tí aya yìí ń hùwà pálapàla àwọn ìwà kan tí ò tọ́, bíi ká máa ṣe panṣágà, ká máa rìnrìn tí ò tọ́, ká máa ṣàgbèrè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ẹbí dìde pé yóò lọ ni, ṣùgbọ́n ọmọkùnrin yìí sọ pé rárá, òun fẹ́ràn ìyàwó òun, àwọn tíjọ́ ń ba àbọ̀ ti pẹ́ họ́wù lẹ́yìn ọmọ 5 bó bá wà lọ, ṣé ẹ fẹ́ kí ìyàwó jẹ́ àwọn ọmọ òun ni. Àwọn ẹbí tún dìde pé ó dáa, má tiẹ̀ lè lọ pátì kò fẹ́ lòmíì, ó ní rárá, òrìṣà jẹ́ ń pé méjì obìnrin kò dénú. Ó ní kíyàwó má bàa di àwọn ọmọ òun, gbogbo ìyà tí obìnrin bá fi jẹ òun gbà. Ó sì ń kópa pẹ̀lú ìyàwó ẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó ẹ̀ ṣe rí. Àmọ́ iṣẹ́ tí ń ṣe kì í ṣe iṣẹ́ tí èèyàn máa gbélé, awakọ̀ ni. Ó ń wá bàbá olówó kan ní ìpínlẹ̀ Èkó, ládùúgbò kan tí àwọn olówó máa gbé. Níbo làwọn olówó ń gbé lẹ́kọ̀ọ́ Victor? Mọ̀ pé èmi ò mọ̀ ìjọba ń tòkò kí n ta ìdí àbá lọ. Lánìí Victor ló mọ gbogbo àdúgbò táwọn olówó máa ń gbé lẹ́kọ̀ọ́. Ìkẹjà, Lẹ́kì, Àjà. Àwọn èèyàn mọ bí táwọn olówó ń gbé o. Ọlọ́run ṣèmi náà lólówó, rí olówó mo gbẹ́ ẹ mú o. Àdúgbò táwọn olówó, ó ń wá ọ̀dọ́mọdé olówó kan lẹ́kọ̀ọ́. Àmọ́ ṣàdédé la rí i pé wọ́n ní wípé àwọn kan agbébọn wọ́n sì wọlé, wọ́n pa ọ̀gá rẹ̀. Ibi tí mò ń lọ nìyẹn o. Wọ́n wọlé pa ọ̀gá rẹ̀. Irú kí èyí, ọ̀rọ̀ òsì dùn lẹ́nu kúkú tí èbó kú mọ́ lọ́wọ́. Àtẹni ń dáná, ẹni awí lówó lọ́wọ́ tó bẹ́ẹ̀ gẹ́, nínú oṣù kan ó lè má lò tó ọ̀sẹ̀ 2 lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹni tí wọ́n pa èyí tó jẹ́ ọ̀gá ọkọ ẹni àwí yìí, ó lè má lò tó ọ̀sẹ̀ 2 lórílẹ̀‐èdè Nàìjíríà, ó máa ń lọ ó máa ń bọ̀ ni. Wọ́n wọlé, àwọn agbébọn pa o. Èyí ó wá jẹ́ kókó ohun tó gbé ọ̀rọ̀ dọ́dọ̀ wa, àwa ò mọrú iṣẹ́ tí ń ṣe tí wọ́n fi, ṣùgbọ́n àti dẹ́rẹ́bà àtẹni kúkú tí ń dáná àti gádínà àti gbogbo àwọn irinṣẹ́ tí olówó máa ń lò nínú ilé wọn, gẹ́gẹ́ bí àwa ẹ mọ̀ pé tálíkà ní irinṣẹ́ olówó. Gbogbo wọn pátápátá ni wọ́n kó sátìmọ́lé ọlọ́pàá. Ibi à ń bọ̀rọ̀ lọ ò jìnnà, ibi a fẹ́ yà ló pọ̀. Wọ́n kó wọn jù sátìmọ́lé ọlọ́pàá. Arákùnrin tó jẹ́ awakọ̀ ẹni tí wọ́n pa kì í kúkú fìgbà kan wálé ní gbogbo ìgbà tẹ́lẹ̀. Àmọ́ àwọn ẹbí rẹ̀ wọ́n ní ayẹyẹ kan tó yẹ kí wọ́n ó ṣe, wọn ò rí ń bẹ̀. Wọ́n pè é kò gbé, wọ́n sẹ́ndì mẹ́sẹ̀jì kò reply. Lẹ́yìn ọ̀sẹ̀ 2 ló máa reply wọn pé látìmọ́lé ọlọ́pàá ló máa ti wà láti bí ọ̀sẹ̀ 2. Ẹ̀gbọ́n rẹ̀ obìnrin bá bú ẹkún pé ó wà látìmọ́lé ọlọ́pàá, kí ló dé, ó sì ṣàlàyé. Ṣé o ti wá pé ìyàwó àtàwọn ọmọ òun ò rí ìṣe wọn o, torí wọ́n máa ń sáré mú fóònù wá fóun ni lágọ̀ọ́ ọlọ́pàá, wọ́n á sì tún gbà á lọ́wọ́ òun. Ó mà ga o. Ṣé o rí bí rí ìṣe aya rẹ, o máa wọ̀ọ́rì àbẹ̀ rí ìṣe ẹ̀. Wọ́n pe arábìnrin yìí, ìyẹn ẹ̀gbọ́n ọkọ ẹ̀. Ìyá alágbájá, ṣé o gbọ́ ohun tó ṣẹlẹ̀ sọ́kọ rẹ̀? Olóhùn gbọ́. Ó gbọ́, ò dà báyìí kà sábà ìkàwòdì. Wọ́n ó ṣẹlẹ̀ lónìí kí wá ló ṣẹlẹ̀, kóun wá lọ bẹ́ẹ̀ kànga ni, ṣé kóun nígbà tó wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀, ẹni tó yẹ pé kóun wálé náà òun ò mọ kókó iṣẹ́ ẹ̀rọ tó ń ṣe, ó lè mọ̀ ń pẹ́ ó kọ́ mu dáadáa.
obìnrin yìí wá ń ké ó ń sunkún pé àbúrò òun wọ́n jọ bí àwọn ni àwọn jọ dàgbà àwọn jọ ṣe kékeré ni ò lè dẹ́dì yẹn pa débi tí ó pààyàn ìwọ ìyàwó tó jẹ́ pé ńgbà tí gbogbo ẹbí gan sọ pé àfi lákò lọ àbúrò òun tún dúró ni pé sẹ́ẹ̀ ìyàwó òun nífẹ̀ẹ́ ìyàwó òun kò ní lọ kí lọmọ ọkùnrin yìí ṣe fún ẹ tó bẹ́ẹ̀ n tá a sì gbọ́ ni pé àwọn ọlọ́pàá ń bọ̀ nílé wọ́n wàá fọ̀rọ̀ wá ìyàwó lẹ́nu wò irú èèyàn wo lọkọ rẹ̀ jẹ́ torí àwọn tó kù tí wọ́n jọ mú wọn ti ń fi wọ́n lẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan bí wọ́n ṣe ń gbá research pé irú èèyàn wo ni lágbájá jẹ́ nílé wọn ọjọ́ ti lọ ẹ káalẹ́ kí lorúkọ yín ibo lẹ ti ń pè wá. Hello, ẹ káalẹ́ máa o. ẹ máa káalẹ́. Ìyàwó ẹgbẹ́ ètò náà máa o. Ọlọ́run ló ń tò ó. Láṣẹ kámọ̀ láṣẹ sílẹ̀ ní o. Èlédè jẹ́ ní. Ibi ayé ń lọ lè tò. Èmi ò tẹ́ ìmọ̀ fún bẹ́ẹ̀ lè sọ pẹ̀lú ìgbọ́ pé bálẹ̀ ayé jẹ́ ládàáda báyìí o. Àbíyọ̀ bàtí mo wí òye yín náà, èmi ò mọ̀ bí dáadé fẹ́ àgbọ́yé. lọ o. Táwọn sáde ní sálọ sí ìlú ọ̀run torí olódùmarè. Ṣùgbọ́n tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ kọ́rọ̀ ìbádùn. Ikú lè rẹ̀ ṣe gbogbo ìgbà wọn ìbáwá di irú ìkọ̀rú eléyìí. Wọ́n ní pé kábọ̀ ìdájọ́ lọ́wọ́ àwọn ọmọ ẹni pé ìgbà mi wà kó má ìfẹ́ ni tí ó ṣẹ̀. Òun ni àwọn tó ṣùgbọ́n jáde láti jẹ́ kòròkòrò. Kódà kò yẹ kí bàbá bọ́lì balẹ̀ rárá ìyẹn ló lè dùn láàárẹ̀ èèyàn o. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni kó jẹ́ pé ó pẹ́ tó lóṣù kan ṣùgbọ́n agbófinró bá fún kọ̀ kó bá di pé ó ti kóòtù olóṣù mẹ́fà ó ní lẹ́yìn ìṣúwọ̀n pọ̀ sí ọ̀ wọ́n máa ṣèwádìí ẹ̀ló ta ló wà lórí ìpè ló ń já ìpè kí lorúkọ yín bọ̀lẹ̀ tí ń pè wá ẹ káalẹ́ kí lorúkọ yín bọ̀lẹ̀ tí ń pè wá èmi ò mọ. orúkọ tèmi ni táyé sápà ọmọ ìyẹlẹ́pà níta nẹ́tíwọ̀kì láti lọ Abẹ́òkúta ìbò láyé ń lọ ọ̀dọ́ ọkùnrin jẹ́ pé kò lè ṣiṣẹ́ kó máa lọ fọ́ bọ́gbàrò kó máa wọ fọ́ lẹ́wù òun ló wà fún bí ọwọ́ ṣe tẹ́ ẹ̀ wọ́n fi dófin ni o wọ́n fi dófin. ìjọba náà ń gbọ́. ilé ìtẹ̀tẹ̀ ń sọ lọ́wọ́ ìdí ẹ̀ tí ìsọtún ẹ̀ á parí ẹ̀ níjọ́ mẹ́jọ á parí ẹ̀ níjọ́ mẹ́jọ á parí ẹ káalẹ́ kí lorúkọ yín bọ̀lẹ̀ tí ń pè wá. Ọlọ́run ló ń tò ó ibo láyé ń lọ. ẹ wò kò yé wa orúkọ mi ní ìdùnsọ́lá di púpọ̀ ṣẹ̀kẹ̀rẹ̀ láti iléeṣẹ́ àwò. ẹ̀yin ìdí ẹ̀sọ́ ti kò sí ẹwà yé èèyàn gan mọ́. èwo lẹ fẹ́ dá sí ń bẹ̀. tó lọ sọ gíláàsì ni gbogbo ẹwà kò jẹ́ kíkálukú kan ìyàwó náà tó tún ń takò ọkọ ẹ̀ ọlọ́mọ jìjà tẹ́ni síkà náà ni. àmín ó lágbára àmín Ọlọ́run á ṣàánú gbogbo wa. ẹ̀ló kí lorúkọ yín ìbòlẹ̀ tí ń pè wá. bá a bá lè parí eléyìí lálẹ́ á parí ẹ̀ lọ́jọ́ mẹ́jọ. kí lorúkọ yín bá mi yí rédíò yín sílẹ̀ dáadáa. ẹ káalẹ́ kí lorúkọ yín ìbòlẹ̀ tí ń pè wá. Alàgbà Kọ́lá láti Kẹ́ńtà Ìkẹ́bà. Alàgbà Kọ́lá ibo láyé ń lọ o. Kò sẹ́ni tó yà fún Ọlọ́run nìkan. Nǹkan tó fi fẹ́ sọ ní gbẹ̀gẹ́dẹ́ àṣà ni wípé táwa Yorùbá ní ronú báyìí mà. A ká má ronú mọ́ ta bá ronú kínú wa má lọ pòpọ̀ orí ni ká rò. Ṣáà ní ronú báyìí ká wo ká rorí. ọ̀nà àbáyọ fún wa báyìí. Ká rorí ká ronú mà. Yorùbá nìkan kọ́ ni wọ́n ń jí gbé èmi kàn fẹ́ kákan mú gbogbo àwọn ọmọ àwọn mú-ṣagbára àwọn bàbá wa bẹ́ẹ̀ ni àní gbogbo nǹkan àmúṣagbára àwọn bàbá wa ni kóníkálukú padà sí tìgbà ìwáṣẹ̀ ẹni tí ó lò kálù ẹni tí ó lò gbàdí tí ó lò kinní kan ẹnìkan má pàdé ọkọ ọmọ léńjẹ kan má pàdé mi lọ́nà kó wá sọ pé kùnbi tí ń máa gbà ẹ káalẹ́ kí lorúkọ yín bọ̀lẹ̀ tí ń pè wá. Ọlọ́run ló ń tò ibo láyé ń lọ ibo láyé ń lọ níbodè olúdè. Ìbéèrè ni kọ́dọ̀ wa já sí o. àṣẹ ìdùnnú. ọ̀rọ̀ àwa Yorùbá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti sọ lẹ́nà àti kọ́lọ́n tètè ṣàánú wa àmọ́ wọn ara nígbà wọn. bá ti máa sọ tán bá dẹ̀ gbọ́ èdè bẹ́ẹ̀ yẹn wọ́n á ní Yorùbá ni. ẹmu bó ti gbọ́ Yorùbá tó. ń sọ tátàtà. ń sọ tátàtà kọ́ èmi gbọ́ tó jẹ́ pé ẹ máa wo pé Yorùbá ti ilé tó máa pa òwe tẹ́lẹ̀ wo pé àwọn ilé tán ti pín
síbẹ̀síbẹ̀ ṣé àwọn fẹ́lẹ́ tó bonú tó jẹ́ ká mọ́ kò jẹ́ àríkùn àṣebí o bẹ́ẹ̀ ni. kò jẹ́ àríkùn àṣebí ìkọ́nà ìṣàánú wa nígbà tẹ́ bá wá mú òdìdí èèyàn tẹ́ ń pa tẹ́ gba 2 million gba 5 million naira. eléyìí ò dáa. ọmọ kékeré pín in lọmọ yẹn ọmọ Fúlàní tó ń sọ̀rọ̀. òun ni wọ́n òun tó bẹ́ẹ̀ bá rí gbogbo wọn sọ̀rọ̀ wọn dájú ju òkúta burúkú lọ wọ́n dájú ju ọdún àṣàánú wa ọ̀kẹ́ wọn ìjọba tọ́jú ọ̀gbọ́n bá jẹ́ pé ẹgbẹ́ bábá ṣe mú àwọn náà tán tètè máa yanjú wọn tán máa dínkù ńlẹ̀. bẹ́ẹ̀ ni ìjọba ń ṣe gudugudu méje àti yàyà mẹ́fà àwọn amòòkùnṣìkà wọn ò dínkù bẹ́ẹ̀ ni ojú wa ò ní ríbi nílẹ̀ yìí ni mò ń sọ fún wa lágbára lọ́wọ́ Elédùmarè. ẹ wo ta ló wà ń bẹ̀ kí lorúkọ yín? ẹ káalẹ́ kí lorúkọ yín bọ̀lẹ̀ tí ń pè wá ẹ bá mi gbóhùn sókè dáadáa. ẹ̀gbọ́n fẹ́kù ló ń pè látàrí tòrò. ibo láyé ń lọ láyé tòrò. bàbá ibi tàbí màmá ibi rẹ̀ wá já sí. àṣẹ Èdùmàrè. ó tojú sú mi o ó ti ká bá ń rìn báyìí ká máa wọ̀ tó lè fi. kárìn tìkanra tìkanra. bí ọba sùn gan kó bá di dúkọ̀ fún là kan lọ. ká má sàsùn péye lásìkò yìí torí nǹkan kò ṣẹnu rè. Ọlọ́run aṣọ́ wa lágbára Ọlọ́run. Ta ló wà lójú òpó ìkí lorúkọ yín bọ̀lẹ̀ tí ń pè wá? ẹ máa ka alẹ́ ìkí lorúkọ yín bọ̀lẹ̀ tí ń pè wá. onílé ibo láyé ń lọ oníṣòyọyè. onílé láti ṣòyọyè. ibo láyé ń lọ oníṣòyọyè. Ọlọ́run ló lè ṣàánú wa o nígbà tí wọ́n bá ti ń gbéyàn tó ń gba 5 million á lè sọ pé kan náà jọ ń kókó wa ẹjọ́ máa ṣe kan náà ní wá nìyẹn. Ọlọ́run á ṣàánú fún wa o. ìkan náà ni wá wọ́n ní ìdí owó ni. nídìí owó lọ ibi ò gbàgbé kan náà ni wá mọ́ wàláì ibi ò gbàgbé kan náà ni wá mọ́. Ọlọ́run á ṣàánú wa. Ọlọ́run já ń dìbò àpọ̀nà ni o. àmín. Ọlọ́run ó tọ́ wa sọ́nà lágbára Ọlọ́run. kí lorúkọ yín bọ̀lẹ̀ tí ń pè wá? ẹ kálẹ́ o, mú ìwá láti òkè Àrẹ́gbá. ibo yẹn láyé ń lọ lókè Àrẹ́gbá ṣójò ń rọ̀ lókè Àrẹ́gbá ni kíní yìí ń hó. òjò rọ̀ ni o. àwa ò lè mọ̀ pé òjò ń rọ̀ níbí nínú kúlù tá a wà yìí. ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀ wá gbọ́. láàbọ̀ yẹn mo fẹ́ dá sí o. èyí tá a ti parí yẹn ìpè yẹn ti re o. ẹ káalẹ́ ta ló wà lójú òpó yìí kí lorúkọ yín bọ̀lẹ̀ tí ń pè wá. ẹ lọ ẹ gbóhùn sókè kí lorúkọ yín bọ̀lẹ̀ tí ń pè ọ́. mo jẹ́ ìwé káalẹ́ o Ọlọ́run ló ń tù lágbára Ọlọ́run. orúkọ tèmi ló ti páàdì látọ̀ wọn tó jà yìí. ibo láyé ń lọ. ayé ti tẹnu ju bá ti lérò lọ. ṣùgbọ́n púpọ̀ náà. ayé ti wọ rìfáàsì. àwọn ti tẹnu gan o tẹ́gbà àwọn ìjọba wọn bá ṣètò lórí ẹ̀ ní gbogbo àwọn tó bá ti mú tán ṣe kan báyìí gbogbo tó ní báńkì dé pátápátá kọ́ máa tàbí ṣe bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni kán lọ lẹ́vù bẹ́ẹ̀ Ọlọ́run ló ń tò ó. ẹ ṣeun ta ló wà lójú òpó kí lorúkọ yín bọ̀lẹ̀ tí ń pè wá. Hello kí lorúkọ yín bọ̀lẹ̀ tí ń pè wá pápápá bí ìgbà tó lè ń wúre. ẹ káalẹ́ o. àṣẹ Èdùmàrè àwíṣẹ àfọ̀gbọ́n àṣẹ Èdùmàrè. apẹja láti òkè Àrẹ́gbá. bó láyé ń lọ lókè Àrẹ́gbá. ayé ò lè yìnbọn àwọn èèyàn ọdún ẹ̀ la ò dáa. bẹ́ẹ̀ ń gbọ́ ayé ojúbọ lójú ayé kọ́ ni o àwọn èèyàn ọdún Ọlọ́run já ẹgbọ́n ní bàbá ìbùkún ọjọ́ pé Ọlọ́run já ọmọ ẹ̀ dáadáa mọ̀ olóńgbà ní jẹ́ torí pé àkéèké àti kàǹdù oríṣiríṣi ló wà níwà. ó lágbára akéèké àti kàǹdù oríṣiríṣi ló wà nínú ọmọ ẹ̀ dáadáa mọ̀. kí lorúkọ yín ta ló wà lójú òpó ìpè ló ń já ìpè o àwakọ̀ Ọláníyì Victor kí ni ń ṣe ọ báyìí Ọláníyì Victor ti ní ká máa relé. èyí tá a kẹnubọ̀ lálẹ́ yìí à ń ṣe ìtọpinpin lọ́wọ́ mo ti ń kàn sí arábìnrin ọ̀hún lábẹ́lẹ̀ ó dákun o kó má fi ọ̀rọ̀ Victor nǹkan ń ṣẹlẹ̀ lálẹ́ yìí ó dà kò burú kó má lọ fi ọ̀rọ̀ kọ́rọ̀kọ́rọ̀ kọ́ ọkọ rẹ̀ lọ́rùn kó má lọ ṣẹ̀wọ̀n ẹ̀wọ̀n àpàpàǹdodo. bí a bá bá a gúnlẹ̀ sí lọ́jọ́ mẹ́jọ lágbára lọ́wọ́ Elédùmarè a máa tẹ̀síwájú lórí ẹ̀. ayé ò ní mú yín kò ní mú mi o àní jẹni tí wọ́n ń wá lágbára Ọlọ́run. ẹ kàn sí mi fún ìpolówó ọjà 08039722703
08039722703 lẹ́ẹ̀fi pè mí lẹ́yìn ètò fún ìpolówó ọjà yín Victor jẹ́ ká rẹ̀ balẹ̀ fún ìpolówó ọjà yín lórí ètò yìí lágbára Ọlọ́run. Yèyé Gbàgede Àṣà TV lórí YouTube ẹ subscribe sí kẹ́ ẹ máa wò lóòrèkóòrè ẹ ṣeun. Yèyé Gbàgede Àṣà Mojísọ́lá Àjàyí ló kọ mi. Ìyókù tún dọjọ́ mẹ́jọ mo di Victor mo ní ó fẹ́ nǹkan fẹ́ ṣe rẹ̀ lálẹ́ yìí ó dàárọ̀.